Africa Content TV. Now that is so lórí tó ṣẹlẹ̀ ṣọ̀kan kò sí ìgbọ́dá wà lẹ́yìn kò sí ìgbọ́dá wà lẹ́yìn ọwọ́ ọlọ́run àti ọwọ́ ọlọ́run wà ní gbogbo ẹ̀wà àìlú rẹ̀ lẹ́gbọ̀n ẹ máa sùn Mr. President wà pẹ̀lú Nàìjíríà wà pẹ̀lú ìfìyìnlẹ̀ Mr. President ìfìyìnlẹ̀ gbogbo kíkan àwa ní láti fi àwọn tó ṣiṣẹ́ búrú àwọn tó ṣe iṣẹ́ ìjàmbá yìí lágbára ọlọ́run àwọn àrí wọn ní àdé nífẹ̀ẹ́ yìí lẹ̀ tó dábàá máa ti ṣe fún àwọn ọmọ fún ẹbí àwọn àṣẹ máa sọ ẹ jẹ́ ká gbà fún ọlọ́run ọlọ́run ló lẹ́bi ọlọ́run ló gbẹ̀gbẹ̀ àwọn olùbá wà àkọlé ọlọ́run sí ìgbọ́tẹ́ ìdálẹ́ ṣe báyìí ẹ máa sọ ẹ máa gbó sàpẹtẹ máa ránṣẹ́ àwọn àjókòó àwọn àwo bá ṣe lè ṣe nǹkan máa fi lè dà fún àwọn ẹbí àtàwọn ẹgbẹ́. Mo gbọ́ pé àwọn kábíyèsí fún àwọn